kèfèrí gidi ní Olúwo of Ìwó, kèfèrí gidi nítorí pé àgbèrè ẹ̀sìn ní í ṣe. ó ti kú lọ́ba, ó ti kú lé èèyàn gan, rádaràda ló ń sọ lẹ́nu. ó dàbí pé wèrè máa ń sọ owó nídàkọ̀ọ̀kan, wèrè máa ń sọ owó, bí wèrè ọba sọ owó ni onímọ̀ wí rádaràda lẹ́nu. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú Olúwo of Ìwó, ẹ má bú o. Gágá ẹ má bú Olúwo of Ìwó. Olúwo of Ìwó èsì ọba o. Àkọ́kọ́ náà kèé sọba. Kèé tún wà ṣẹlẹ́sìn. Kèfèrí gidi ní Olúwo of Ìwó, kèfèrí gidi. Nítorí pé àgbèrè ẹ̀sìn ní í ṣe. Àkọ́kọ́ náà ìwọ tó pera ẹ lólúwo, tó ní Ìsìlámù ni ọ́, tó ń lo lẹ̀kẹ̀. Nílẹ̀ Ìsìlámù ti wá yàn yín, gbogbo ẹni tí bá ti ń lo lẹ̀kẹ̀ ẹlẹ́bọ ni ọ́. Bẹ́ẹ̀ ni, ẹlẹ́bọ ni ọ́. Ọmọ tó ní àtìrẹ́dìrín òun gan, ta ni ọmọ pé ní babaláku bàbá òun gan ni nìwọ ní babaláku bàbá rẹ gan, ó jẹnu babaláku bàbá tó bí ọ lọ. Àwọn babalá ṣé wọ́n nìkan lọ́ba tó kọ́kọ́ jẹ́ ńlẹ̀ Ìwó ni? Ṣé wọ́n nìkan lọ́ba tó kọ́kọ́ jẹ́ ńlẹ̀ Ìwó? Ṣé wọ́n nìkan ni wọ́n kọ́kọ́ fi jẹ? Ipò ọba tó wà ẹlẹ́bọ lónìí, ipò ẹlẹ́bọ ló wà. Ìwọ tó ọba ti jọba tó ṣe tẹ́lẹ́bọ, o sínú ẹlẹ́sìn, o sì tún sí nípò ọba, kèfèrí ni ọ́. Bẹ́ẹ̀ ni ọwọ́ ọmọ ṣe báyìí bí ìgbà pé o bú Olódùmarè síbì kan tó o ti ń bó Olódùmarè ọ̀hún sọ̀rọ̀ pé gbogbo ohun tó ń ṣe ni ohun tó ń fẹ́ ni o. Ìwọ wà ńlá nu pàgà oníràndínràn Yorùbá gọ ìran ìkúlẹ̀ babaláwo bàbá rẹ̀, ìran babaláwo bàbá rẹ̀ gọ Ràsídì Olúwo Ràsídì babaláwo bàbá rẹ̀ gọ. Àwa ìwé tán obìmọ̀ rẹ̀ sọ ní Lúwo Bàgìdán. Sọ ọmọ tó wọ Lúwo Bàgìdán. Ṣé wọ́n lọ kọ́kọ́ jẹ ilẹ̀ Ìwó ni? Ṣé wọ́n lọ kọ́kọ́ jẹ́ ńlẹ̀ Ìwó tó fi sọ Lúwo Bàgìdán? Babaláwo bàbá rẹ̀ wo lọ́gbọ́tọ̀ sọ rí? Ṣé wọ́n sọ òkì rẹ̀ rí dépò tí wọ́n sọ Lúwo Bàgìdán? Ó kọ tó ègún bẹ lérí rẹ̀. Ègún bẹ lérí ó kọ tó sọmọ rẹ̀ tó ọmọ. Bẹ́ẹ̀ ni ó ṣe bí wọ́n ṣe déédéé so kọ láyé ìgbà náà ni. Ègún tí ń bẹ lérí ẹni tó sọ ní bọ́mọ tẹ́lẹ̀ bá dàgbé ègún ní ogun. Bẹ́ẹ̀ ni lọ béèrè dáadáa, lọ béèrè àwọn tí Lúwo sojú rẹ̀ tí wọ́n jọ lògbà pẹ̀lú Lúwo Bàgìdán, lọ béèrè dáadáa. Lọ béèrè ohun tí Lúwo dá lára, lọ béèrè ohun tó gbẹ̀yìn rẹ̀. Lọ béèrè ibi tó wà, lọ béèrè ibi tó dúró sí. Ọwá dédé mú kọ sọmọ rẹ̀ ní Lúwo Bàgìdán, sókọ mùsùlùmí ní jẹ́ Lúwo Bàgìdán, sáwọn aláàfáà lọ́sọ ni àbí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Oko lẹ̀kẹ̀ sọ́nù oko sọ́wọ́. Ọba aláwáwí ni ọmọ ohun tó ti ẹ̀ ń wí gan mọ́. Ó ti kú lọ́ba, ó ti kú lé èèyàn gan, rádaràda ló ń sọ lẹ́nu. Ó dàbí pé wèrè máa ń sọ owó nídàkọ̀ọ̀kan, wèrè máa ń sọ owó, bí wèrè ọba sọ owó ni onímọ̀ wí rádaràda lẹ́nu. Wòmí dáadé mi kọjá ẹni tí ń bẹ̀rù ẹnìkan o. Bẹ́ẹ̀ ni odò sédòsédòsé ni mí alágbálúgbò mi odò tí gbégèrè lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, Olúwo of Ìwó ọmọ àlè ni ọ́. Eléri ọmọ àlè ni ọ́, èyí sì sọba. Àkọ̀yẹ kó dùn mí, ọba tá a bá ti fi fáyìn ègbégbá ata, èyí tí wọ́n bá ti fọ̀tẹ̀yàn tẹ́lẹ̀ náà ni ó padà túlù ká ni, ó dìgbà ló bá dàrú. Bẹ́ẹ̀ ni lọ béèrè dáadáa, ọba tí wọ́n bá ti fi mọ̀ dàrú yàn bí ti mọ́ rí nù ní ó fojú yín rí mọ̀ po. Níjó ní ìyá àná Ràsídì Olúwo of Ìwó tó fẹ́ nìkan létí, mo fọkọ bọ bàbá òun láṣìírí nínú àwọn ẹbí baálẹ̀ bíi olóyè tí ó fọ́ létí. Kí ló ní wọ́n ṣe? Ó ní wọ́n ṣe ohun èèwọ̀ sí ọ, wọ́n ṣe nǹkan èèwọ̀ rẹ. Nǹkan èèwọ̀ ni bàbá òun ṣe ló fi fún fọ́ tí odidi àgbàlagbà tó ju ọ lọ lọ́jọ́ orí tó ju babaláwo bàbá rẹ lọ. Kí ni wọ́n mọ̀ tí wọ́n ń pè léèwọ̀ nílẹ̀ Yorùbá? Ẹ̀yin àgbà Islam ẹ dákun ẹ súnmọ́ bí nílẹ̀ Islam ṣé nǹkan tí wọ́n ń pè léèwọ̀ ń bẹ nínú Islam? Kí ni wọ́n ń pè ní èèwọ̀? Pé èèwọ̀ èmi o, èèwọ̀ tèmi ní o, tí ò kí ń ṣe wípé èèwọ̀ Islam tó lè ba ẹ̀sìn jẹ́. Bóòlù ìwọ ṣe ní èèwọ̀? Ìwọ tó jọ wípé ó fẹ̀sì bojú ń ta ni, tìyẹ́ ju ti babaláwo lọ. Ẹgbẹ́ wo ló ṣe tán? Ẹgbẹ́ ìmùlẹ̀ tí ọ̀yọ́ ni lẹ́nu. Èmi ni ìwọ wà bọ́ síta lọ fẹ́ mọ́ ọ̀sẹ̀nu wàtàwàtà sí kálukú wa lára. Olúwo of Ìwó lọ jókòó ara rẹ jẹ́. Ràsídì lọ jókòó ara rẹ jẹ́. Ẹ̀yin afọbajẹ súnmọ́ bí yìí ló fẹ́ mú mi ya ìlú Ọ̀yọ́ Mèsì Ọ̀yọ́ Aláàfin lérí ọba tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀ lérí rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ fọbajẹ lérí ìlú Ọ̀yọ́ Aláàfin, ẹ mọ ohun tẹ́ ń ṣe. Tẹ́ ẹ bá lọ fẹ́ni tí ò tọ́ sípò àbẹ́ lọ tó ní lọ́nà torí owó àbí torí ẹ̀rẹ́ ipò, Olódùmarè ó bí yín o. Àwọn tó ti gbéṣẹ̀ síwájú yín ó bí, àwọn tó fi lé yín lọ́wọ́ ó bí yín o.
bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀tó bó ti tọ́ bó ti yẹ tẹ́ẹ̀tó lọ́nà Ifá tẹ́ẹ̀tó lọ́nà Ọ̀rúnmìlà tẹ́ẹ̀tó bí wọ́n ṣe ń tò látàyébáyé wa àwọn tó fi lélẹ̀ fún yín wọ́n bí yín nítorí pé yín náà ń bọ̀ wá fi lélẹ̀ fọmọ ẹ padà lọ bá wọn bí wọ́n wà lọ́hùn tẹ́ ẹ bá mú òótọ́ tẹ́ ẹ bá sọ àwọn onílé ó bí yín bí wọ́n bá bí yín lónìí wọ́n bí yín lọ́la torí pé bẹ́ẹ̀ pẹ́ láyé ẹ padà lọ ni alágbára nìkan náà ló ní bákan méjì ológun ó kú o bẹ́ẹ̀ ni ológun ó kú ewé ó sì sùn kó lọ́jọ́ kan babaláwo ò ní rántí jáwé Ifá bẹ́ẹ̀ ni níjọ́ tí kú ọ̀bà dé oníṣègùn ní ò ní rántí wá gbò níjọ́ tí kú ọ̀bà dé bẹ́ẹ̀ ni ẹ mọ ohun tẹ́ ẹ bá ń ṣe ẹ má fẹ́ ni tí ọ̀tọ́ sípò ẹ má fi torí owó òun ló délẹ̀ yìí lọ́bọ olúwọ́ ìfìwó kéétì ẹ sọ bá gàn ní àsídì olúwọ́ ìfìwó ló di nǹkan mọ́ wa lọ́wọ́ yìí lọ́bẹ̀rẹ̀ sí ní fẹnu ẹ̀ wíwá tàwátà ó nítorí pé ẹ̀yìn kinní kan ni ọ̀sẹ̀ lédè ń pakọ̀ ilẹ̀kẹ̀ tó ń lò tó ń kó sọ́wọ́ kó sọ́run sí lẹ́kùn bàbá rẹ̀ lónìí ìran olóòsà nílò lẹ̀kẹ̀ bíi ti ń wí fún ọ má jẹ́ ń tó ọ̀rọ̀ nú mi o má jẹ́ ẹ mọ̀ tú àṣírí ẹ̀sìn kẹ́kẹ́ mọ́ fi dàbọ̀ ẹ̀sìn yìí kò ní kọ́ lọ́wọ́ gbà ń bá dá yín ọlọ́run ní ẹ mọ̀ bú ẹ̀sìn ẹlẹ́sìn ó ní kẹ́ ẹ sọ ni ẹni tó bá fẹ́ sẹ̀sìn yín kó ṣe é ni dákun mo fẹ́ bi ọ pé tó o bá ń kírun sí gbogbo lẹ̀kẹ̀ tó ń kówó sọ́wọ́ kó sọ́run sọ́ọ̀ mọ́ ń bọ́ ọ́lẹ̀ ni o tiẹ̀ tún dá kẹ́ńkẹ́ lára o tún mú ìlẹ̀kẹ̀ níbi àyè gbọ́ọ̀dé o mú lẹ̀kẹ̀ o tún so mọ́rùn ẹsẹ̀ o sì lè ṣe ọba Yorùbá o lè so ń ṣẹ̀ṣe oní ìsìlámù ni ọ́ oníwo ò fẹ́ ṣẹ̀ṣe o sì ń wúwo oníṣẹ̀ṣe o sì ń wúwa oníṣẹ̀ṣe tó fọ́ bàbá òun létí ń jó oníyà àná tí ń bá parọ́ kí Olódùmarè ọmọ dáa fún mi o tó fọ́ létí tó ló ṣe nǹkan ìwọ̀ rẹ fún ẹni tí mo mọ̀ bí amowó ni mo kú òní pé kíní mo mọ̀ ọ́ lójú méjèèjì báyìí ni mo mọ̀ mo sì mẹ́ni tí ń sọ yìí tó ló ṣe nǹkan ìwọ̀ rẹ ń gbọ́ fẹ́ pọ́ nítorí òdodo ọ̀rọ̀ tí wọ́n sọ fún tí wọ́n mọ̀ tí ń jẹ́ èèwọ̀ ẹ bá mi wo fọ́tò yẹn o ẹ wo ẹsẹ̀ rẹ o ẹ wo ẹsẹ̀ ẹni tó pera rẹ̀ ní ọba ilẹ̀ Yorùbá o ẹ wo o tó lóhùn èso ń ṣẹ̀ṣẹ̀ o ẹ wo bó ṣe sùlẹ̀kẹ̀ mọ́rùn ẹsẹ̀ kèfèrí pọ́nbélé ni ọ́ gbogbo ẹni tí bá ń dán lóhùn mo ti di pé wọn nìkan ṣe ni mo ti di pé ọba tí àṣìwí ẹnu rẹ̀ ọ̀dákẹ́ ìwọ́ gan ọ̀hún wá ohun tó ń sọ ni ọ̀hún wá ọ̀rọ̀ tó ń sọ ni àwítawí màtà wọ́n sàfẹ́ kí wọ́n sàmọ́ ogójọ́ ṣé wọ́n nìkan lọ́ba tó kọ́kọ́ jẹ́ ńlẹ̀ wo ni ṣé wọ́n nìkan lọ́ba tó jẹ́ ńlẹ̀ wo ẹ̀yin afọ́bàjẹ́ ẹ kíyèsára yín o ẹ kíyèsára yín tẹ́ ẹ bá torí owó tẹ́ ẹ ta ipò ọba àwọn ọmọ yín yóò mọ̀ gbé yín ṣépè ni bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà táwọn ọmọ yín bá tún gbé yín ṣépè tẹ́ ẹ tún jìyà lọ́dọ̀ Olódùmarè ẹ tún jìyà lọ́dọ̀ àwọn tó tún fi kalẹ̀ fún yín torí tẹ́ ẹ bá torí owó tẹ́ ẹ bá balẹ̀ ayé jẹ́ tán kí ló dé olúwe òfúwé sọba o kìí sọba kò sẹ́ni ó sọ̀rọ̀ fún àwọn tó sọ̀rọ̀ fún àtẹnujẹ ni kìí sí ọba olúwe sí ọba kìí sí ọba kèfèrí pọ́nbélé lolúwo olúwe sí ọba ó sì sọmọ rẹ ní okọ̀ ya kọ́lá tó tẹ ìwó dúró lúwo bàgìdán ọ lẹ́tọ̀ọ́ sí babaláku bàbá rẹ gẹ tó ti kọ́kọ́ joyè lúwo ọ̀hún gan rí kò wọn bí wọn dákun wọn sọ lúwo bàgìdán rí ìwọ sì láyà kọ́ sọ jájọ wà mọ̀ wò ó bọ́mọ rí o ti wá ní gbégun tí lúwo gbé kalẹ̀ jájọ wà mọ̀ wò ó kí ló dé kí ni sí ọ tọ̀ rẹ ní bọ́ sọ̀rọ̀ kí ni sí ọ. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.